ẹlẹ́ gbogbo ọmọ kò tó jíire lólóko káàkiri gbogbo àgbáńlá ayé wọ́n fẹ́ fún wa ní sáyẹ́ǹsì Yorùbá kan mi ò gbowó lọ́wọ́ yín mi ò sì gbobì lọ́wọ́ yín ṣùgbọ́n mo fẹ́ gba etí yín tọ̀tún gba tòsì kẹ́ ẹ lè bá rí bí kọ́rọ̀ sí ẹ yá mi létí tọ̀tún yẹn fi tòsì yín lẹ̀ kẹ́ ẹ lè gbọ́ràn. Ogun ò ní mú wa o ogun bẹ láyé o ogun téèyàn fojú rí ogun téèyàn ò fojú rí méjèèjì níjọ́ rìn pọ̀ nú ayé. Ṣé rí ohun tí mo fẹ́ kọ́ wa yìí ọmọ mi rántí ìgbà mo wà ní àdúgbò kan mi ní sọ ìyàwó bàbá yìí ní owó ìyàwó rẹ̀ wá fẹ́ fìyà jẹ bàbá yìí bá ọmọ abẹ́ lóòdù káàdì ẹ́ńjìnì òṣìṣẹ́ bàbá yìí fẹ́ mọ́kànlá oko ọfẹ́ báyàwó ẹ̀ ṣe ara bàbá yìí wálẹ̀ ni jẹ̀dí ni ẹ̀mú nǹkan dúdú ni àṣeyàwó ní ń jáwé sóbì. Ìtàn tí mo rọra ń wí yìí ó gùn gan ni o wọ́n bá ní rọra wí bẹ́ẹ̀ o. Bàbá yìí wá sọ fún ọmọ rẹ̀ lágbájá wá ìmàlẹ̀ lóòdù káàdì ọmọ bá ní ẹ̀rì lóòdù káàdì wá nìkíni ẹ̀ ń sọ lọ́dọ̀ bàbá ọgbọ́n. Ìgbà wọn dọ̀dọ̀ mi jọ́ náà lọ́wọ́ bàbá ní báyìí ẹgbà kìíní yẹn lọ lò báyìí bàbá bá jẹ asára Olódùmarè o ó lágbára ṣùgbọ́n lọ́wọ́ ọba tó ní gbogbo agbára ó lágbára jù lọ. Bàbá yìí fún ìyá yìí mọ́jú ni ṣe é sì mọ̀ pé obìnrin ní agbára Ọlọ́run dẹ̀ fún wọn ní ète ṣùgbọ́n ọkùnrin ló ní jàǹbá àtọkùnrin sì lè jètè obìnrin lọ. Jàǹbá ọkùnrin ó le ju ète obìnrin lọ. Báwọn obìnrin tẹ́ máa ń lérò pé àwọn létè yẹn pé kò sára táwọn ò lè fètè dá jàǹbá àtọkùnrin ó ju ète obìnrin lọ kódà tóbìnrin lè bínú kú lórí ẹ̀. Ẹ̀sùn ọ̀rọ̀ ìdébẹ̀ lónìí ó dijọ́ mi bàbá ìyá ẹ̀ wá dọ́gbọ́n fa wàgbà ní àtijọ́ mẹ́ta lòun bá yín ra aṣọ kúrò àgbo jẹ̀dí wálé mọ́lẹ̀ àti rí ohun tí bàbá bá jẹ́wọ́ ó lọ́dọ̀ lágbájá ni èmi ṣàkàn rí pé ìyá yìí ò kí mi mọ́ ìyá yìí ò kí mi mọ́ ọ̀rọ̀ yẹn pọ̀ àṣé mo jáṣẹ́ rẹ̀ ni. Ìyá yìí ti ní àwọn abólóde fẹ́ lójú kan tí wọ́n ń fin níta ọ̀rọ̀ pamọ́ sábẹ́ ọ̀rọ̀ yẹn. Obìnrin mi bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ti pa ọkọ rẹ̀ lápasáyé torí kó lè jogún tí wọ́n ọkùnrin ọba fura nǹkan tolú ẹ tán nìyẹn. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin míì náà máa ṣe obìnrin míì tí ò ní rọ́mọ bí gbogbo tẹ́sì tí wọ́n bá ṣe láyé wọn kọ́ ọmọ ń bẹ lára rẹ̀ kìnnì kan genotype ẹ̀ dá kìnnì kan genotype ẹ̀ dá ọkọ ló sì wà ní ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá wá ọ̀rọ̀ dé sàlẹ̀ bó lẹ̀ ti fẹ́ mọ tó wà ń bẹ̀. Òun ni mo fẹ́ fún yín ọ̀kan nù rẹ̀ mo fẹ́ fún yín kìí ṣe irú tíjọ́ wò ṣùgbọ́n kan nù rẹ̀ ní fún yín. Má jò ó dijọ́ tógun bá dé kó o tó ṣe é sílé ìsọ àwọn yìí fi kàbé ìsì fi wá kọ́sítọ́mà tó bá wù ọ́ kó ṣe é ni ẹ lọ́ọ́ bá ń wá rù ọ̀ká àṣẹ ẹ̀rù ọ̀ká àṣẹ ẹ̀rù ọ̀gà ẹ bá ń tọ́jú ẹ̀ ìrù àkéèké ibi tí yọ bí abẹ́rẹ́ gbẹ̀ngà àwọn ẹ bá ń tọ́jú ẹ̀ ọ̀tán pẹ̀lú ọyọ ọmọ atare mẹ́ta péré ẹ wá ibi tọ́mọ̀kẹ́ lọ́ lọ́mú tí ẹ bá ti lọ ẹ forí ko. Kí ni mo ní ká ṣe ẹ forí ko kí ẹ ṣègbà tẹ ẹ bá fẹ́ bóbìnrin sùn ẹ máa fi wọ́ bùrántàsì ẹ máa wọ́ màsáàjì ẹ bóbìnrin gan bá ń lò sójú ìyá màpò rẹ̀ ọkùnrin tó bá fẹ́ gbé aburúkún kò ní ṣiṣẹ́ fún ọtán ẹ lọ dán o yọ bá wa lára mu
ẹ́ńjìnì yóò máa jí lóòrèkóòrè, yóò máa jí ni kò yẹ ọ máa kàn án bí àgbò. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Èyí tá a ti ṣe kalẹ̀ ń bẹ o, ìwọ tó bá fẹ́ rà ó wà nílẹ̀. Nọ́mbà wo lẹ́yìn lè fi kàn sí mi báyà bẹ́ẹ̀ béèrè nípa ìrìn àjò ayé yín ni àbẹ́fẹ́ tọ́jú ara yín lánàá ìwé àtìgbò ẹ kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà mi ò sí fún béèrè o, má béèrè tí ò ní túmọ̀ lọ́wọ́ mi ní dán lóhùn o, má mẹ́sẹ́jì mi torí ìbéèrè kan o. Ìwọ tó fẹ́ join private group owó ni wọ́n fi ń join rẹ̀. Ìwọ tó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀ owó ni. Ìwọ tó fẹ́ ṣiṣẹ́ pa ìrìn àjò ayé rẹ̀ owó ni. Tá a bá bọ́ parí iṣẹ́ tán tó fi DHL gbé owó ni. Tá a bá bọ́ parí iṣẹ́ tán tó fi mọ́tò gbé owó ni. Kò ṣe jẹ́ nìyẹn. Ní orílẹ̀-èdè Benin tá a bá bọ́ parí iṣẹ́ tó ní ká bọ́ gbé fún mọ́tò, àwọn tí wọ́n bọ́ gbé fún mọ́tò ó sanwó wọn o. Kò ṣe jẹ́ nìyẹn. Tọ́ra láwọn ọlọ́kadà tá ń lò. Wọ́n tó ti fẹ́ káwọn ẹbí rẹ̀ wá bọ̀ gbà wọ́n bọ̀ gbà á dára fún wa o, tiwa lọ́lọ́wọ́ ó ṣe o, kò sì ṣe tọ̀tá wa o. Tọ́ èmi ọmọ yín náà ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Òjò kírọ̀ kọ́tà sílẹ̀ olórí ẹnì kọ̀ọ̀kan wa kò ní tà sí wa. Ọ̀yá ẹmu nọ́mbà yẹn mọ́ ọ́dọ̀ +234803298 +234803298. Ọ̀yá gba nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928. Àwọn nọ́mbà yòókù àti nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire òun lè rí. Tá a bá ti dé orílẹ̀-èdè Benin àgbàbẹ̀ kọjá kọ́sọ́ sí orílẹ̀-èdè Abidjan. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí wa ẹ kàn sí mi ní sọ́dẹ̀ sí makasi àbòbò ìfẹ́ lójú ọ̀sẹ̀ kan àbí méjì lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ní sẹ́gbà ẹ wá gbà ṣe yín lọ́dọ̀ mi á dára fún wa o. Ọlọ́run tiwa ni kò sí má sì tọ̀tá wa o. Ire o, ire kàbí.